gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bó ń bí. Kamari, mama sẹ́yìn bó. Kamari, má sẹ́yìn bó ń bí. Kamari, mama sẹ́yìn bó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín, ètò wa Má Sọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Ó dàbí pé ẹ gbowó oṣù ni, àbí ó dàbí pé ẹ ti ní àdéhùn pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà ni ẹ fẹ́ máa gbà lóṣù, ṣùgbọ́n ẹ ní láti ṣiṣẹ́. Bó ṣe rí lórí ètò yìí náà nìyẹn. Owó yìí ni ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà, ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ dáhùn ìbéèrè 10 kẹ́ ẹ dẹ̀ má sọ ọ̀rọ̀ míì yàtọ̀ sí ọ̀rọ̀ tó jẹ́ ti Yorùbá. Lówó wá di tiyín. Kọ́lọ́run kó ràn wá lọ́wọ́. Kẹ́ ẹ dẹ̀ mọ òǹkà yín dáadáa. À á gbìyànjú rẹ̀. Olófòfó wà ń bí, olùrànlọ́wọ́ ló jẹ́ fún yín, ọ̀rẹ́ yín gidi ni. Níbo? Níbí ni á dẹ̀ máa bá yín pa owó yín rẹ́ nígbà tó bá dàbí pé ó fẹ́ kù díẹ̀ káàtó. Mi ò fẹ́ kẹ́ ẹ débẹ̀, ṣùgbọ́n tẹ́ bá di ẹgbẹ̀rún 10, tẹ́ sì ní àwọn ìbéèrè sílẹ̀, ẹgbẹ̀rún 10 yẹn ẹ lè sọ pé ẹ lọlé, kẹ́ máa mú lọlé. Ṣùgbọ́n tẹ́ bá sọ pé ṣebí mo ti ní àwọn ìbéèrè lẹ̀, mo fẹ́ tẹ̀síwájú, tẹ́ bá ṣe ń gba àwọn ìbéèrè yẹn owó yín á máa lọ sókè padà. Ìyẹn ni wípé ó ṣeé ṣe kẹ́ ẹ sì dé bí ẹgbẹ̀rún lọ́nà 100 àbí ẹgbẹ̀rún lọ́nà 50. Ó dáa, kí ló kọ yín? Afọláṣadé Ọdúnayọ̀. Níbo lẹ ń gbé? Ìlú Èkó ń bí. Èkó lẹ ń gbé? Níbo lẹ ti wá? Mọ bí jẹ́ Kòrédé. Mo kúkú mọ ibi tí mo ti wá, àmọ́ Sùúrùlérè. Sùúrùlérè. Bá a wà. Abẹ́òkúta níyìn ni? Bẹ́ẹ̀ni. Níbo lábẹ́òkúta? Ẹ̀gbá. Ẹ̀gbá, àmọ́. Kí n ta Òkè Èjìgbò. Ibi tó ti wá nìyẹn. Ọmọ ìlú mi. Abájọ ní ìjọba Ẹnì ṣónlẹ̀. mo ń béèrè ni, ṣé north tàbí south tàbí Gúúsù. Gúúsù? Abẹ́òkúta. Ó dáa. Iṣẹ́ ò lẹ́ ń ṣe? Iṣẹ́ olùkọ́. Olùkọ́ kí lẹ́ ń kọ́? Ṣé kò ń ṣe Yorùbá? Olùkọ́ èdè Yorùbá. Mo sọ fún yín báwo lẹ ṣe ń mú àwọn èèyàn wá sórí ètò yìí. Mo máa ń sọ fún yín. Tóbi. Ìyín ò ní pé kí n gba ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà tẹ́gbẹ́ kalẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ló ti wá tí wọ́n fi di rẹmi. Àwọn táwọn à ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe wọ́n ti ṣubú yakata ń bí. Mélòó náà ní tèmi. Ẹnì ṣónlẹ̀ ẹgbẹ́ wo bí tá máa bẹ́ tòde. Ó dáa, ẹjẹ́ á nìṣó lẹ̀, jẹ́ kó mú ìbéèrè àkọ́kọ́. Kí ló dé? Kẹ́yìn lẹ máa mú fún mi. Ẹ dẹ̀ lè yọ lára ẹ̀, jẹ́ kó máa, ó dàbí pé àwọn fẹ́ máa mú yọ fúnra wọn. Ìbéèrè kélòó? Ọ̀rìnlénírínwó ó dín mẹ́rin. Ẹ jẹ́ wo. Ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún ó dín mẹ́rin. Ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún ó dín mẹ́rin. Bẹ́ẹ̀ni. 330. Òjìlénírínwó alọ́ọ̀ọ́dúnrún ó dín mẹ́rin. Kí lẹ̀ ń sọ? Ìwo ni ká wá mú gbogbo ẹ̀ báyìí? Òjìlénírínwó ó dín mẹ́rin. Ní ọ̀ọ́dúnrún ó dín mẹ́rin. Ọ̀ọ́dúnrún. Òjìlélọ́ọ̀ọ́dúnrún ó dín mẹ́rin. Ó dín mẹ́rin. Ó dáa. Mi èmi dùn mí káníkò. Tọ́. Ó pakasọ. Ẹ kà sókè. Tí Yorùbá bá sọ pé kò
Míremídò níganígò. Wọ́n ní kò ní ganígò. Kò ní ganígò. Kí ló túmọ̀ sí? Kí ló túmọ̀ sí? Bóyá èèyàn kúkúrú. Bíi tèmi. Bóyá èèyàn kúkúrú. Olófòfó. Jẹ́ kán máa rò, jẹ́ kán rò, jẹ́ kán rò, jẹ́ kán rò. Ṣùgbọ́n ó ti lọ. Kò ní ganígò. Kò ní nǹkan kan. Ẹ ṣeun. Kò ní nǹkan kan. Kò ní nǹkan kan. Mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ nígbà tẹ́yìn àti olófòfó ń sọ̀rọ̀. Gbọ́n ni ẹ máa ń ṣètò lórí TikTok. Òun náà mo ní mo máa ń sọ tó jọmọ́ ti Yorùbá. Yorùbá. Ẹ ń ṣètò Yorùbá, ẹ dẹ̀ fẹ́ wá síbí. Ẹ̀yin tó yẹ kẹ́ máa kọ́ àwọn èèyàn ní Yorùbá. Ẹ fẹ́ wá jẹ owó. Báwo mo ṣe fẹ́ mọ orí èèyàn jàǹkànjàǹkàn bíi ti ní báyìí? Jàǹkànjàǹkàn báwo? Wọ́n fẹ́ máa gbé mi mọ́ra. Ẹ̀yin mà lọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Ìwọ lọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Ó yá jẹ́ kó mu. Ẹ wá máa mú fúnra yín báyìí o. Ó dà pé olófòfó ti ṣòfófó mi, ẹ wá lọ bá mi wá àwọn tó paka sọ́jọ́. Ìbéèrè kele. Ìbéèrè. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ti lọ, ó kù 1,500 náírà fún yín báyìí. Ìbéèrè. Jẹ́jẹ́ wo. 286. Ẹ ti sọ ọ̀rìn lẹ́ẹ̀kan yẹn. Ọ̀rìn á jẹ́ pé ẹ má jẹun sọ, ṣebí? Ẹ sọ. Ọdún. Ọ̀rìn. Ọ̀rìnlénígba. Ó lé mẹ́fà. Ó lé mẹ́fà. Àmọ́ kò yẹ kó rí báwọn. Báwo ló ṣe yẹ kó rí? Mi ò mọ̀, àmọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀rìnlénígba. Ó lé mẹ́fà. Tẹ́ bá dẹ̀ fẹ́ kà látẹ̀yìn wá, kí ni 300? Kíkà látẹ̀yìn yẹn náà ni òye mi. Tẹ́ bá fẹ́ kà látẹ̀yìn, á jẹ́ 300. dín mẹ́rìnlá. Ó dà pé màá sì fara mọ́ yẹn. 300 dín mẹ́rìnlá. Báwo lẹ ṣe máa sọ pẹ̀lú ìbéèrè? Ìbéèrè. Ìbéèrè 14. Ó yá, kí ló sọ? Ta ni ọ̀jọ̀gbọ́nbìnrin àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tí ó tún jẹ́ ọmọ Yorùbá? Ọ̀jọ̀gbọ́nbìnrin. Ṣé Olúfúnmiláyọ̀ Ransome Kuti? Ìyẹn ló kọ́kọ́ wọkọ̀. Àmọ́ ọ̀jọ̀gbọ́n náà ló ọ̀jọ̀gbọ́n ní ti tẹ̀kọ̀wé. Fọláṣadé, ó ṣèwádìí dáadáa. Ó pàkàṣọ àrí. Bá wa. Àǹkárí. 1,500 ló lọ yẹn o. Arábìnrin Felicia Adétóhùn Ògúnṣẹ̀wẹ̀. Tí ẹ gbọ́ kan yẹn. Ẹ gbọ́ rí, ẹ lọ tẹ̀ sórí ayélujára. Ọmọ ìpínlẹ̀ Ògùn ni wọ́n, ibì kan lẹ́ọ̀lẹ́ ti wá. Felicia Adétóhùn Ògúnṣẹ̀wẹ̀. Ilé ẹ̀kọ́ gíga ti Ìbàdàn ni wọ́n lọ. Ẹ̀pẹ̀lẹ́, ó yá ẹ̀mú. Yàtọ̀ sí ẹ̀kọ́ Yorùbá tẹ̀ ń ṣe, kí lẹ tún ń ṣe? Mo máa ń ṣe iṣẹ́ ránṣọ. Ṣé ẹ̀yin lẹ rán èyí tẹ́ wọ̀ yìí? Iṣẹ́ ọwọ́ wa ni. Iṣẹ́ ọwọ́ yín ni. Ó tọ́dún mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ sí ránṣọ báyìí? Ọdún wo la wà yìí náà? Ọdún tá wà yìí. Ẹyọ. Ṣé mi máa yọ? Ẹyọ ọdún 6 kúrò ńbẹ̀. Lọ́dún tá wà yìí. Ẹyọ ọdún 6 kan. Ọdún yẹn jẹ́ ẹgbẹ̀wá. Kí n gbà yín? Ẹgbẹ̀wá. Ó lé ní. Àìgbọ́fálà wòkè. Ẹ parí ẹ̀. Ifá kan máa wà ń paráǹgbà ni. Ẹgbẹ̀wá. Ó lé ní ọdún 18. Mo ti fún yín ní ìdáhùn. Ó yá, ẹ wò béèrè. Ìbéèrè kí ló ẹ jẹ́ kí wò. Ìbéèrè 17.
jẹ́jẹ́ wo 17. 297 ó yá. Dárúkọ Ààrẹ Ọ̀nà Kakanfò. Márùn tí ó jẹ nílẹ̀ Yorùbá. Tẹ́ pé yọ̀kan gan mo mọ̀ tí í ṣe Gani Adams, olóyè Gani Adams yìí tó jẹ kẹ́yìn àbí ti tàwọn ìkíní ìmọ̀. Ìkan mo mọ̀ nù. Rárá o, ìkíní Awólọ́wọ̀. Ta ni ó jẹ́ nígbà tí bàbá Awólọ́wọ̀ tí wọ́n lọ sí ìjọba àpapọ̀, ta ló wà ní agbègbè wa tí ó ń darí wa? Tí ó ń darí wa nílùú yìí. Láti ìwọ̀ oòrùn. Láti ìwọ̀ oòrùn. Ṣé mọ̀ pé a ní Western Union nígbà yẹn? Ta ni? Ṣé Olúṣẹ́gun Ọbásanjọ́? Rárá. Ṣé ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n? Ọmọ Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́. Nígbà tí wọ́n dìtẹ̀ gbàjọba. Lọ́wọ́. Wọ́n ọwọ́ ta ló ti dìtẹ̀ gbà? Wọ́n pa wọ́n nígbà yẹn. Ládòkè Akíntọ́lá, tí gbọ́ rí. Mo kúkú gbọ́ rí. Ó yá yọ. Àmọ́ àwọn ìbéèrè wo lẹ wá lọ kójọ fún mi atọ́kùn ẹ gbà. Ṣé bí olùkọ́ Yorùbá ni? Oníkálukú ló níbi tó dára sí. Oníkálukú ló ní tiẹ̀ lára níbi tó ti wá. Òfò èèyàn oníṣẹ́ lòmíì láyé ń bí ṣebí gbogbo wa Sátánì mọ́lá. Ta ni ẹni tílẹ̀ mọ́ bá ní. Bàrá o kílẹ̀ ń bá ká. Ó yá. Ìbéèrè kelo. Ìbéèrè ọ̀rìnlénígba. Ọ̀rìnlénígba. Kí ni Yorùbá ń pè ní ìkísà? Ìkísà. 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 Apàrọ̀ ẹ̀jẹ̀ ni. Apa ìró ẹ̀jẹ̀ ni. Ìkísà. Ìkísà. Dúró. Ìkísà. Ìkísà. Ó máa ní òwe ní ọ̀rọ̀ yẹn ó máa jẹ́ dòmí dòdò. Ìkísà. Dòmí dòdò. Apa ìró ẹ̀jẹ̀ ló máa jẹ́ ìkísà. Ìkísà. Ẹ sún mi síwájú díẹ̀ sí. Sún mi síwájú. Má jẹ́ ẹjọ́ rẹ̀ yìí. Sún mi síwájú. Ẹ má fi mí kọrin àná. A kò ń gbà gbogbo orin làwọn. Ẹ sún mi. Ìbéèrè mẹ́rin mo máa ti fìdí rẹmi báyìí, Afọláṣadé. Ẹ jẹ́ ràn yín lọ́wọ́. Ó yá. Ìkí òòṣà. Ẹ sọ pé ìkí ṣàlẹ̀ sọ. Ìkí òòṣà. Nígbà tá a bá ń kí òrìṣà. Nígbà tá a bá ní nǹkan tá a máa ń. Ìkíṣà. Ìgbà àkọ́kọ́ rèé tí ń bọ̀ ọ̀rọ̀ yìí padà. Nígbà míì nǹkan máa ń wá nígbà àkọ́kọ́ mú fún yín àníyọ. Ẹ pàtẹ́wọ́ fún mi. Fún yín. Fólótù. Ó yá. Àmọ́ àṣẹ ti èèyàn yìí ní. Omda. Jẹ́jẹ́ wo? Àwọn rèé. 318. Ìbéèrè kí lélẹ̀ náà? Ẹ dúró, kí ni 318 náà? Ìbéèrè kejìdínlókòólélọ́ọ̀ọ́dúnrún. 318. Parí òwe yìí. A kì í mọ ogún mọ́ ọ̀tẹ̀. Bíi kí ni? Olófòfò. Ní sùúrù fún mi. Wọ́n bá ti di jú ó dà ìkó fẹ́ ó ń gbé bọ̀. Owó inú wọn ra o. Ẹ má jọ gbé wá ní sùúrù. A kì í mọ ogún mọ́ ọ̀tẹ̀. Kó má di kókó bí iṣu.
iṣu ewùrà àbí iṣu a kì í mọ ogún mọ tẹ ṣebí kó má di kókó ni kó má di kókó. A kì í mọ ogún mọ tẹ ewùrà wà ń bẹ. Kó má di kókó sí wà ń bẹ. Kókó wà ń bẹ ẹ mọ̀ pé yàtọ̀ sí kókó a máa ń pè lẹ́mọ́. Ẹmọ́. A kì í mọ ogún mọ tẹ bí iṣu ewùrà kó má di kókó kó má ní ẹmọ́ nínú àbí kó má di kókó. Bẹ́ẹ̀ni a kì í mọ ogún mọ tẹ kí iyán ewùrà má lẹ́mọ́. Kó má lẹ́mọ́. Kó má ní kókó. Báwo lòwe yẹn ṣe yé yín sí? Ẹgbàá ẹ ti ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ṣì ṣé ibẹ̀ bá ti ní báwo ló ṣe yé yín sẹ́ fẹ́ kẹ́ ẹ bá tí wọ́n lọ sí kí wájú ni. Báwo ló ṣe yé yín sí? A kì í mọ ogún mọ tẹ kí iyán ewùrà má lẹ́mọ́. Níwọ̀nba tó fi yé mi sí kò sí bá ti fẹ́ ṣe. Àwọn kan wà tó máa gba tini àwọn kan sì wà tí ò ní gba tèèyàn. Bíi pé ká gúnyán sínú idó ká sebẹ̀ sínú èpo ẹ̀pà. Ẹni máa yọ ayọ̀ ṣé yẹn ni ṣá. Rárá ìyẹn ò wọlé. Ẹ jẹ́ ká wá míì bóyá ká ní ká gúnyán sọ́wọ́ ọ̀tún ká sebẹ̀ tàbí ká fẹ̀yìn sọ́wọ́ ọ̀tún ká fẹ̀yìn sọ́wọ́ òsì ká fẹ̀yìn sọ́wọ́ ọ̀tún ká fẹ̀yìn sọ́wọ́ òsì ká wá fẹ̀yìn rìn délùú sẹ́yìn láti sẹ́yìn déyìn. A jẹ́ pé tí mo mọ̀ kọ́ ní. Ẹ jẹ́ ká fẹ̀yìn sọ́wọ́ ọ̀tún ká fẹ̀yìn sọ́wọ́ òsì ká wá fẹ̀yìn rìn láti ìlú Ìsẹ́yìn déyìn. Ẹni. Bá mi yọ òkè yẹn. Láìlà. Ìlàlàwù. Rárá o olófòfó ẹ wo bí olófòfó. Rárá kì í dàbí kéèyàn ṣe hallelujah láìlà ẹ gbà wọn ti ṣàlàyé ẹ̀tàn. Jẹ́ ká tún sọ. A ti ṣàlàyé ẹ̀tàn. Èmi ti mọ̀ pé ẹ bá ní kọ́ ṣàlàyé nǹkan. Ká fẹ̀yìn sọ́wọ́ ọ̀tún ká fẹ̀yìn sọ́wọ́ òsì ká wá fẹ̀yìn rìn láti sẹ́yìn ti déyìn. Ẹni máa yin ni á yin ni ẹni tí ò ní yin ni ò ní yin ni. Ẹ ṣeun. Kò sí bá a ṣe lè ṣe ká lè tọ́mọ aráyé lọ́rùn. Kò sọ́gbọ́n tó lè dá. Kò síwá tó lè wù. Kò sọ́nà tó lè gbà tó lè fi táyé lọ́rùn o. Kò sọ́gbọ́n tó lè dá. Wá ṣeré. Kò síwá tó lè wù. Kò sọ́nà tó lè gbà tó lè fi táyé lọ́rùn o. Ó dáa. Ìbéèrè. Ẹ jẹ́ wo. 3 1 okòólélọ́ọ̀ọ́dúnrún ó dín mẹ́sàn-án. Okòólélọ́ọ̀ọ́dúnrún. Wọ́n ní kí ni Yorùbá ń pe ọ̀rọ̀ yìí? Káńfọ̀. Sọ́fọ̀ ní káńfọ̀. Mo ti ọlọ́mọdé àjò dànù. Ọlọ́mọdé àjò dànù. Èwo wá ní káńfọ̀? Ìyẹn ló yin ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ látòrí pí. Káńfọ̀ ló bẹ̀rẹ̀ látòrí pí lédè òyìnbó. Ní ó ní pí. Ayọ̀ ẹ ti gbọ́ ìmí ọjọ́ rí. Ìmí ọjọ́. Láì ṣe léwe ọmọ. Ẹ gbà. Ẹgbẹ̀rún lọ́nà 50 ti lọ. Olófòófó ẹ burú lẹ́dà o. Sọpọ́ ti lọ. Ẹyin lè mọ̀. Má lọ bá wọn fọ́gò lálágbọ̀n. Wọ́n dẹ̀ fún ìgò kọlà sójú rẹ̀ bí tèmi báyìí. Ẹrù kúkọ lọ́kọ́lọ́kọ́. Kọrin mọ́ ni. Ẹ wo ohun mi ti há. Ìmí ọjọ́. Ìmí ọjọ́. Ìwọ ni ó wá bẹ kí wá ní. Pí. Kan. Kí lè dé. Ó bẹ̀rẹ̀ láti pí. Bẹ̀rẹ̀ láti pí. Ó dáa, ìbéèrè kélòó. Two two six. Òjìlénígba ó dín mẹ́rin. Ó dín mẹ́rìnlá. Mẹ́rìnlá. Kí ni. Wí.
Yorùbá fífẹ̀ nìyẹn. Dúró. Kí wá ní large? Fífẹ̀ ohun lélẹ̀ tó ẹ pé èyí tó bẹ̀rẹ̀ pẹ̀lú lí báyìí nìyẹn. Àmọ́ ilé fífẹ̀. Fífẹ̀ ni bóyá fẹ̀ sí ni. Ẹ ti gbọ́ ìbúrí tìrótìbú. Fífẹ̀ lóru ní dúró. Dá padà. Olófòfò. Dá padà. Mo ti gbọ́ rí. Ẹ ti gbọ́ ìbúrí. Mo ti gbọ́ níbo. Tìbú tìró. Mo gbọ́ rí. Kí wá ní fífẹ̀? Òró níbu. Òun náà ló fẹ́. Kí ló fẹ́? Náà ló jó fẹ́. Bàbí yọ. Ẹ ṣe wá gbé mi gẹṣin ayan báyìí. Ìbéèrè ẹṣin ayan dẹ̀ jẹyọ ní ẹni tó ṣe gbẹ̀yìn. Ǹgbẹ́ mo pẹ́ parẹ́ kí lè wá ní kólófòfò òyìnbó fún. Ẹ gbàgbé yín. Ẹ fún mi. Ẹ pẹ̀lẹ́. Ẹ rárá o, mi ò sọ̀rọ̀ o. Ní bí ọdún 5 síbí, iṣẹ́ ránṣọ ìbò láìwò kó ẹ máa ṣe ní sọ báyìí. Mi ò ní sọ, yàrá mi ní sọ mi. Yàrá yín ní sọ yín. Báwo lẹ wá ṣe ń rí àwọn oníbàárà? Ránṣọ tí mò ń ṣe, èmi, àwọn ọ̀rẹ́ mi, àwọn ojúlùmọ̀ nìkan. Lẹ ń ránṣọ fún? Torí kì í ṣe pé mo kọ́ tààrà bẹ́ẹ̀. Àyàbá ni. Ṣé lè ṣàlàyé fún mi bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ránṣọ? Ní ọ̀dọ̀ àwọn ọmọ mi. Wọ́n gbé. Ṣé rí mọ́mì mi yẹn? Mọ́mì yẹn. Mo á máa yọ. Mọ́mì mi. Màámi. Dúró. Ọ̀rọ̀ méjì là ń pè ya. A lè ní ìyá, màmá, mọ̀mọ́, èyé, èdè àdúgbò pọ̀ lóríṣiríṣi. Ṣùgbọ́n mọ́mì mi ló di mọ́ìmì. Màámi ní ọ̀dọ̀ àwọn màámi. Mo fẹ́ yọ tẹ́lẹ̀ ṣùgbọ́n mi ò ní yọ. Màá kọ̀ mọ́mọ́ filẹ̀ ni. Àyè ṣeun. Nítorí mọ́ìmì. Ẹ kú àfọ ọmọ ènìyàn ṣe. Ó yá, mò ń gbọ́. Ní agbègbè wọn wọ́n gbé. Lágbègbè mọ́ìmì. Ó dáa. Wọ́n gbé tó kan wá sí ibẹ̀. Ní gbogbo ọjọ́ àbámẹ́ta. Fóṣù 6. Di tẹ́tí kọ́ nìyẹn. Ra ẹ̀rọ tí ń ránṣọ sílé. Fún wọn ní ìbéèrè. Kí ló ṣe? Béèrè kèlò ẹ jẹ́ wò. 310. Ẹni èwo lójú dẹ lé. Alumílíọ̀nù kí ni ní Yorùbá? Ṣé ojúlẹ̀? Tìdírídì ta ló mú rin yẹn? Tìdírídì ojú lọ̀rọ̀ wà. Kàwá rọ́ọ̀gì kẹ̀kẹ́ lọ̀rọ̀ wà. Ó yá ojú lọ̀rọ̀ wà. Kí ni alumílíọ̀nù ní Yorùbá? Jórin kọ́ lúrin ni. Èèyàn máa bá mi yọ. Kí ni ẹ sọ dáhùn ẹ fún mi? Ayọ̀. Ẹ ti gbà ayọ̀ rí. Alumílíọ̀nù. Mẹ̀lẹ̀jẹ́. Ayọ̀. Ṣé nǹkan tí Yorùbá àjùmọ̀ ló ń pè lélẹ̀? Ayọ̀. Àwọn míì á ní bẹ̀lẹ̀jẹ́. Bẹ̀lẹ̀jẹ́. Ẹ̀ka èdè kọ́ nìyẹn ni. Ẹ̀ka èdè nìyẹn ṣùgbọ́n ayọ̀ ni gbogbo wa ń pè. Ayọ̀. Ayọ̀. Kọ́gbà. Ẹ ṣeun. Ẹ burú o. Ó kù méjì.
ó yẹ ẹ̀bùn mi níbèrè mi. Fún wọn. Ó ní ẹ̀bùn mi. Ẹ pẹ̀lẹ́. Kí lẹ fẹ́ràn láti máa ṣe féré? Fèrè. Gẹ́gẹ́ bí. Bí eré. Eré. Ká máa wo nígbà tí mi ò níṣẹ́ lọ́wọ́ àbí. Nígbà tí mi ò níṣẹ́ lọ́wọ́, iṣẹ́ tí mo fẹ́ ṣe. Ẹ lè níṣẹ́ kẹ́ wò pé ó rẹra díẹ̀, mo fẹ́ lọ ṣeré. Nígbà mo fẹ́ràn kí n máa wo ẹ̀rọ àbí kí n máa wo eré àgbéléwò. Eré àgbéléwò. Èwo lẹ wò gbẹ̀yìn? Kì í ṣe ti ìlú wa yìí. Tilẹ̀ yìí kọ́. Tilẹ̀ yìí kọ́. Ti àwọn ọ̀hún yẹn. Ọ̀hún. Ìbéèrè kelo? Ìbéèrè. Ẹ jẹ́ o. Ìbéèrè. Ọ̀kànlélójìlélọ́ọ̀ọ́dúnrún. Kí ni ìtumọ̀ àpọ̀nlédè yìí? Repo tó bó ẹnu. Tó bó ẹnu. Po tó bó ẹnu. Po tó bó ẹnu. Po tó bó ẹnu. Ẹni tó máa ń rojọ́ sọnù. Ó ń rojọ́ sọnù. Ó ń ṣàròyé lásán, ó kàn ń po tó bó ẹnu. Kí ló ń ṣe tó kàn ń po tó bó ẹnu? Ẹ ṣeun. Ẹ gbà o. Olófòófó kẹyọkan. Olófòófó yẹra. Abẹ́ sọ̀rọ̀ àwọ̀. Olófòófó yẹra. Abẹ́ sọ̀rọ̀. Ó yẹ ká wá àwọn tó máa lùlù fún wa. A máa kọrin lórí ètò olófòófó. Ó yá. Ẹ̀bùn mi. Ó yá kọ́mọ́nkóbó. Afọláṣadé ògbìyànjú. Mo mọ̀ pé a máa lò ó fún tegungun àbí ṣebí. Calcium. Kí ni calcium ní Yorùbá? Ẹ tiẹ̀ béèrè ìbéèrè tó jẹ́. Ìbéèrè wo ló jẹ́? 300. Torí pé ẹ mọ̀ ni. 300 ni o. Àmọ́ kí ni Yorùbá ń pọ̀rọ̀ ẹ̀? Pé kí ni? Ọ̀rọ̀ tẹ́kọ́ síbí náà ni. Kí ni wọ́n kọ síbẹ̀? Ẹ máa gbé ìbò. Mo mọ̀ kí wọ́n máa ń lò ó fún àbí láti to eegun. Tí eegun bá ń ṣe bákan bóyá eegun ó ń dùnyàn, wọ́n máa ń lò. Wọ́n máa fi ń kun. Rárá o, wọ́n máa ń lò gẹ́gẹ́ bí oògùn àwọn eléèbó. Mi ò wá mọ orúkọ iṣẹ́ tó ń ṣe nìyẹn, mi ì mọ orúkọ ẹ̀. Ẹfun. Tó máa ń kùn sójú. Ẹfun kọ̀wé. Ẹfun ni. Ẹfun. Téèyàn bá gbégbò, àbí tó bá fẹ́ to ẹsẹ̀, àbí téèyàn bá ní kíní ṣàgbọ̀ṣégedé, wọ́n máa ń kùn. Ẹfun ni. Ẹfun. Ṣó ló kọ̀ mí tẹ́fun jẹ́ ní èdè òyìnbó? Olórúkọ mi. Ẹfun lẹfun jẹ́. Ṣé fẹ́ fún lórúkọ ni? Rárá, mi ì tí fún lórúkọ. Bí ẹ ló kọ̀ọ̀kan tẹ́ ẹ mọ̀. Rárá, ní kọ̀ọ̀kan tá a fẹ́ fún. Ẹ ti jẹ owó wa. Olófòófó ẹ gbà béèrè. Àmọ́ mo gbàṣẹ́ tó ń ṣe. Kò yẹ kẹ́ ẹ yọjú 1000 kan lọ nínú ẹ̀. Èmi gan mo ti gọ̀. Ọlọ́run ló ní kí n léèyàn gidi. Bíi ta ni? Ẹ̀yin náà ṣe wá lọ gbé ìbéèrè tó pọ̀ tẹ́ pé mi ìgbọ́rí láyé mi wá. Àwọn ìbéèrè yìí ó ní agbára fa. Mo máa fi ń níwèé nítorí ẹ wú mi lórí gan. Ẹ ṣé o. Ọwọ́ méjì ni a fún àfihàn. Ìwé òwe Yorùbá Ọlálékan. Ẹ̀yin lẹ ṣèwé. Bẹ́ẹ̀ni. Àmọ́ kí ló dé mo tiẹ̀ wá tí àtẹ̀jíṣẹ́ sí ní ẹ̀ fèsì sí. Nígbà wo? Ó ti ṣe díẹ̀ lọ́pẹ́lọpẹ́ arákùnrin. Èmi ni mi ò dá yín lóhùn. Báyìí. Àbí kì í ṣe ẹ̀rọ yín lẹ máa ń fi sí abẹ́ àwọn fọ́nrán yín. Tèmi náà ni. Bóyá ẹ fi ránṣẹ́ sí. Mo tẹ bí mo ráwòrán yín bẹ́ẹ̀ tẹ wọ aṣọ funfun tẹ gbé kan sórí báyìí bí tàwọn àwọn mùsùlùmí. Mo rí bẹ́ẹ̀. Ó dáa. Màá fi orúkọ yín sí pamọ́ báyìí.
ẹ ṣe èmi náà tí mo yàn pàtàkì mo mọ. àwa náà a tún máa fún yín lélẹ̀ ìsè eléyìí ẹ máa fi mu omi tútù lélẹ̀ wá. ìwọ̀n gbé lọ bí iṣẹ́ ìyá wọn. eléyìí ẹ máa fi omi sí eléyìí náà aṣọ ni ẹ kàn máa wọ. Màmá wọ lọ ní ọjọ́ Jímọ̀ lọ sí ibi iṣẹ́ wọn á lè mọ̀ pé mo ti wá sí orí ṣó ní orúkọ yín nú. ó wà ń bẹ̀. wọ́n á lè máa fi yangàn pé ẹ ti wá Afọláṣadé ti wá bẹ̀ lẹ́ẹ̀kan. ẹ fẹ́ràn orúkọ yín gan. orúkọ ọmọ ẹni ní ìjánu ọmọ bẹ́ẹ̀ òun sì ni àmì ìdánimọ̀ tèmi Afọláṣadé. Afọláṣadé ni mò ń jẹ́ ọmọ tí wọ́n lẹ́gbàá láké. ẹ ṣé gan ni o adúpẹ́ lọ́wọ́ gbogbo yìí tí ẹ tún bá wo ètò ilé ní adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́wọ́ wa tí ẹ ń pè wá tí ẹ ń ṣe móríyá fún wa tẹ́ ẹ ń sọ wípé agbádùn nǹkan tẹ́ ẹ ń ṣe o tẹ́ ẹ sọ pé ọ̀nà àti ràn yín lọ́wọ́ ẹ jẹ́ ẹ fi yá wa adúpẹ́ gidi lọ́wọ́ yín tẹ́ ẹ bá fẹ́ ṣèpolówó àbí ẹ fẹ́ kópa ní orí ètò yìí ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yìí àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí mo máa gbé a máa kàn sí yín a máa bára wa dòwò pọ̀ ẹ ṣé gan ni kó tó dìgbà míì ire o. kábíyèsí ká ti parí ètò. a ti parí. olófòfò. èdè yìí kò gbọ́dọ̀ parun. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari máa sẹ́yìn bóńbí kamari máa sẹ́yìn bó. Kamari máa sẹ́yìn bóńbí kamari máa sẹ́yìn bó. Máa sọ̀yìn bó má ṣe sọ̀yìn bó ká lè jọ máa lò.